You king Ọlọ́run lọ́fẹ̀ẹ́. But Tinubu has sold everybody. Kan bí ọmọ lódò dẹ, wọ́n lè disappoint àìmọye èèyàn o. Ẹ ti disappoint every one of us and you have sold out everybody. Nigeria is at war. Undeclared war. Confirm ogun. Ó ti wà nínú Nigeria. Ogun gidi. Ẹni tí ò bá tí mọ̀ ni ò tí mọ̀. Wípé today victims were yesterday survivors. And today survivors might end up being tomorrow victims. Fair to all of this, as in, okay, let me put it this way. Yesterday survivors are today victims. As in, I want to live lánàá, tí wọ́n sì ń ṣẹ̀mí lánàá. Àwọn tí wọ́n pa lẹ́nìí. Ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Yes, I get it right. Tí mo get it right. Àwọn tí wọ́n pa lẹ́nìí. Ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Àwọn tí wọ́n wá ń ṣe ẹ̀mí ní èní. Báwo ni ọ̀la ṣe máa rí? Báwo ni ọ̀la ṣe máa rí fún àwọn tí wọ́n ń ṣe ẹ̀mí ní èní? Kí káàbọ̀ sórí ètò ìbáwò. Ẹ káàbọ̀. Tó bá ṣe mo ń show yìí, mo bá wa share video. Now, let's quickly because video pọ̀ mi gan tí mo fẹ́ show. Let me quickly go here, please. Of course, if anybody had told us that we are going to witness what we are witnessing at the moment in Ruland, we would have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olariwaju Dada. I think the situation we have in Ruland presently, Urago district of Ifelodun local government, Kwara State, is beyond us. Is beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community. Only deserted now. Only deserted. People have fled for their lives, left their properties, their farms, their businesses, everything deserted now. The whole community is deserted. The whole district, the whole Urago district, and even suburb, they were all deserted now. Eh? Eh? A place that is blossoming for its commercial activities, for its agricultural activities. See the whole community deserted now. See. People left their belongings. From here to Okewa now, down to Irabun. That's how you see houses closed. Can you see? Houses closed. Nobody. Every place people lived before have been deserted now. I think this is beyond us, really. It's beyond us. And as I'm talking now, we even have some of our community members in the bush. Kidnapped. We don't know their situation. It's a very pathetic situation. It's very saddening. We are worried, we are threatened in Urago district. Please, we are appealing to the Kwara State government, the federal government, and all those concerned to come to our aid. This is a situation we have never witnessed. Even our forefathers, our fathers in heaven, have not witnessed what we are witnessing right now. They chase us away from our farms. We thought it will soon be over, but see now. They've also chased us away from our homes, from our businesses, from our occupations, from our properties. Can you see? Can
Can you see? Houses locked up, nobody. This is the saddening situation which Orile district and its environ, not just Orile district, Okeoyan, Kajola, everywhere. This is how it's deserted now. It's a very pathetic situation. We are appealing to the government to please do the needful. Not that you have not done. You have done, but when we have preempted this kind of situation, that there will be a reprisal attack. Please, a reprisal attack now. The whole community is deserted. You see anybody now, maybe it's a vigilante or just some strangers who doesn't have anywhere to go. The whole community is deserted. Everywhere under lock and keys. Can you see? See. Mo sure pé ẹ rí àwọn fine buildings. Most of the fine buildings tẹ́ ń wò yẹn, àwọn tí wọ́n kọ́ wọ́n wà nílùú òyìnbó tí wọ́n retí pé ilé làbọ̀sí ní oko. Táwọn bá ti ṣe tán o nílùú òyìnbó o, àwọn arílédé sí. Most of the buildings you are seeing there are built by àwọn tó wà nílùú òyìnbó. Many were built for their parents. Even àwọn míì tó wà Nàìjíríà tí wọ́n ṣiṣẹ́ takuntakun wípé the time tí wọ́n máa retire, àwọn ilé ńláńlá yìí ló máa retire sí. Many people ni wọ́n ṣiṣẹ́ ògbónà, a máa ń ṣiṣẹ́ gan. A máa ń ṣiṣẹ́ gidi nílùú ògbónà. Mo ń bọ̀ o because bàbá yẹn sọ wípé àwọn ò pé èèyàn kan ti sọ fún àwọn pé wílé máa ṣẹlẹ̀ wípé àwọn ò bá ti mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé Yorùbá wo yìí sọ àbí mi ò sọ? Ṣé ayé làgbé Àbẹ̀ní? Ṣé mo pariwo àbí mi ò pariwo? At least mo ti wà lórí íńtánẹ́ẹ̀tì náà sí láti tójọ́ mélòó kan. Ṣé mo pariwo wípé ogun ń bọ̀ àbí mi pariwo pé ogun ń bọ̀? Náà mo ń bọ̀ fídíò pọ̀ ní tàbí ṣó lẹ́nu. Lọ́jà wọ̀ láyé wọ́n ti dé àwọn ọmọ Haúsá ti dé, wọ́n ti ń lẹ́kọ̀ọ́, wọ́n ti ń fọ̀dọ̀dọ̀ mọ́tò, wọ́n ti lọ́jà wọ̀ láyé wọ́n ti dé àwọn ọmọ Haúsá ti dé, wọ́n ti ń lẹ́kọ̀ọ́, wọ́n ti ń fọ̀dọ̀dọ̀ mọ́tò, wọ́n ti pariwo aláwọ̀ agbóhùn ta iná ní láyé rẹ̀ kí ni tí wọ́n ti bá wà o. Tèmi ti bá mi mo ṣe yé wọ́n ti tẹ̀lẹ̀kùn mọ́ dáhùn ẹ̀sùn lẹ́wà mọ́ dáhùn mẹ́rin lórí àwọn tó ń dọ̀kúta bóòlù àtẹ̀fẹ́ jáde mọ́ ẹ̀yà bóòlù àtẹ̀fẹ́ jáde tèmi ti bá mi o. Yé wọ́n ti pariwo wọ́n ti yọkúta fún mi ilé àti ẹ̀máwó dání yé ìṣúwà ní làmú sí dání bóòlù àtẹ̀fẹ́ jáde ìtì ẹ̀mọ́ nígbà. Mama ti wà nínú ilé wọn ní pààlọ́ ilé jáde sínú kọ́ńpáùndì kò tẹ́ ìtẹ́ ẹni nìkan fẹ́jọ́ wà nínú yàrá lọ́jà ikú ti dé ilé ni wọ́n lọ́kùtà mọ́ wọn ṣùgbọ́n ní làwọn ẹ̀yà mo ti fẹ́ kó yẹ wọ́n pa wá lónìí mo ní àwọn pa wá lónìí wọ́n pa wá lónìí. And tó wà lórí fídíò YouTube TikTok video pẹ̀lú mi ní later wà ní ìjẹrin a wà lórí show ni wọ́n send voice sí mi láti ìjẹrin yẹn mo ti wá ń pe nọ́mbà yẹn di sí kò lọ
tó bá wà lórí TikTok pẹ̀lú mi ní alẹ́ ìjẹrin ní data wa lórí Yorùbáwùyí ẹ bá mi kọ sí comment section. This was sent to me and ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé fídíò I was on live show ní ìjẹrin àtọ́ send ẹ̀ sí mi. I have been trying my best to reach this person. It's not available. He was there. God bless you, Mr. Abi Mrs. Ni Adler. God bless you. I try all my best. Maybe I could get this person. Maybe I could rescue her and his family. But unfortunately, this thing is not available. He was there also. God bless you. Abidayo. God bless you. Okay. Yes, I don't know because I have tried that number. I have called, send message. Because if you are Yorùbáwùyí fans, you know on this platform that Batogun Kanu ṣẹlẹ̀. Adúpẹ́ f'Ọlọ́run. Àwọn takwa láti Kanu. A ṣì ń bá wọn kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ nínú wa ṣì ń bá wọn sọ̀rọ̀ the same. Ramon ọmọ yín kò lè má text mi dèmí. Kò lè má pè mí even when ìgbà tó fẹ́ fẹ́yàwó he told me everything. But adúpẹ́ f'Ọlọ́run pé at least I rescue àwọn kan láti ilẹ̀ Haúsá Batogun ilẹ̀ Haúsá ṣẹlẹ̀. Eléyìí tó sọ̀rọ̀ yìí nísìn àmọ́ bí tó ti ń sọ̀rọ̀ àmọ́ bí tó ti ń pè mọ̀ pé Yorùbá lẹni tó ń sọ̀rọ̀ yìí. And for those of you tell me pé ẹ̀sìn ṣìlámù ọbú ṣìlámù number one orúkọ wo lẹ gbọ́ tí wọ́n yẹn ń pariwo ẹ pé orúkọ ọmọ ẹ̀ bí ọmọ ẹ̀ ní o bóyá àbúrò ẹ̀ ní o I don't know. God bless you. Ní Mọ́ríà ogun ti dé àwọn Haúsá ti ń lẹ́kọ̀ọ́ wọ́n pa wọ́n lónìí ha subhanallah iná lè láì wá iná lè lé ìrọ́jì wù. Torí ẹ̀ ó lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin wèrè mùsùlùmí tẹ́ torí ẹ̀sìn tẹ́ ń bogún ìdílé bàbá yín jẹ́ ojú yín máa bó Yorùbáwùyí ní òkè mi. Nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ṣó yìí tí wọ́n kọ́ sí fáwọn Yorùbá pé ẹ̀rọ ṣìṣìlámù kọ́lé wọn láwọn bó ṣìlámù abúṣìlámù ọmọbìnrin ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run abúṣìlámù ó láwọn ọmọ Haúsá ti dé wọ́n pa wọn lónìí subhanallah wọn ò fẹ́ gbọ́ subhanallah yìí Yorùbá ni ẹ́ you are a gunner wọn ò fẹ́ gbọ́ iná lílá ìwà iná lílé kó tó pé iná lílá tó bá ó ní òkò náà òkò ni wọ́n fi ń pa àwọn èèyàn nísìn òkúta wọ́n ń lé àwọn èèyàn lókúta kó tó ṣe ṣubú láti lé òkúta mọ́ ẹ lórí orí ẹ fọ́ dànù àwo lọ. God bless you BOS wọ́n ní ẹ̀yin àgbà Yorùbá do something. ẹ bá wà lórí iṣẹ́ ẹ bá wà tẹ́tọ́ pọ̀ lórí iṣẹ́ ẹ bá wà share video ẹ bá wà invite àwọn èèyàn ẹ share sínú àwọn groups. ẹ̀yin tẹ́ bá ní ìdẹ lórí YouTube yín whatever ẹ gé ẹ lò ó lọ́fẹ̀ẹ́ I don't charge for my videos. Mi ò dẹ́ tó bá dẹ̀ lo fídíò mi gan tí bá rí lórí kíní gan àìmọye tí máa tún kọ́mẹ́ǹtì máa tún kí ẹni tún kọ́mẹ́ǹtì sí comment section because we want the world to see this. Subhanallah Mọ́ríà àwọn pa àwọn lónìí àwọn ti kú àwọn ti dáhùn àwọn ti ṣe kíní kan. Now kí tó play ti mákàlà wá sọ̀dọ̀ ọ̀rọ̀ bàbá tó sọ pé wọ́n sọ fáwọn wọ̀nyí mò ń bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ kí tó débẹ̀ tó bá bí pé Èkó làwa wà o àwọn bí wọn re Èkó sèfù o. I'm not sure I said this thing. tó bá bí pé Èkó làwa wà o àbí bí ẹni ìwé tó bá wà bí o ti lọ ṣògùn ayẹta o ti lọ ṣògùn ìbọn o ti lọ ṣògùn ẹgbẹ́ o ti lọ ṣògùn whatever tó wàhùn kò ṣe another way wọ́n tún fi lè pa anybody òun mo tún mú wá fún yín. Now ẹ bá wa gbé ojú ayọ̀ sókè ẹ káàbọ̀ ẹ kí n tèmi ẹ kú Easter ẹ kí n happy Easter Yorùbáwùyí ẹ̀yin tèmi ẹ káàwọ̀ ẹ kásán ẹ káàlẹ̀ ẹ kú dédé àsìkò yìí ẹ according to the time tí ṣòwò bá bá yìí happy Easter ó mú kí ẹ tẹ́ bá ti bá wa tẹ́tọ́ pọ̀ lórí ṣòwò láàrin ìṣòwò ẹ bá wa síbẹ̀ TikTok ẹ bá wa power tap kalẹ̀ bá rí yín gbé wọlé power tap yẹn bá wọ bí 10,000 àlẹ́ réyàn gbé wọlé so kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí mi ìdí máa gbé yín wọlé kẹ́ máa drop ẹ má bínú I am not rude. Facebook alpha kí ló dé táwọn èèyàn wọlé sórí Facebook ẹ lọ pati kò sí wàhálà YouTube kí ló dé tẹ̀ fi tọkọ sórí kí ló dé tẹ̀ ṣe ẹ bínú ẹ má bínú ẹ pẹ̀lẹ́ now
wọ́n mú jáde fi hàn lórí TikTok àti ẹ̀yin tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube TikTok wa ẹ rí pé àwọn èèyàn wá sórí TikTok wa mọ́ because wọ́n ti report TikTok mi I don't know why but problem tí wọ́n nìyẹn and then wọ́n ní mò ń sọ kíní kan lórí I don't know ìṣòro tí wọ́n nìyẹn nígbà tí wọ́n mọ̀ tí ń ṣoge ìwò làkàrà wà kì í ṣàn ní ìgbéraga. Now let's see this. Listen, 200. I put without 4. Put 4. You will cut up, okay? Yeah, wow. Cut up. Fídíò tí mò ń show fún yín fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ wò dáadáa ni o kíní kan máa ṣẹlẹ̀ láàrin fídíò yẹn tó máa ṣọ́ọ̀kì yín màá wá béèrè lọ́wọ́ yín wáì tó fi ṣẹlẹ̀ kí ló tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá òbílẹ̀ pé olóògùn egbò oògùn egbé àbí olóògùn wọ́n máa gun ẹ̀ kò ní wọlé wọ́n máa ṣá ẹ̀ kò ní wọlé another pattern tún lélẹ̀ ọ̀nà ẹ má jẹ màálù mọ́ o ọmọ yorùbá má jẹ màálù mọ́ o ọkẹ́ àjẹ màálù mọ́ wọ́n ti lé wa kúrò lóko a lè gbìn kan lóko mọ́ náà ẹ bá mi máa wò níṣó. Test them. Eh? You must test them. No, test them. One. Step one. Test them. Eh? Ẹ jọ̀ọ́ kí ni máa ẹni kí Fúlàní kí àbókí tó ń ta kí ni máa ń pè òun ṣàbókí ni ẹni tó ń ta pineapple kí ni máa ẹni kò ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá ṣì wà lórí ètò ẹni tó ń ta pineapple ó ní 200 God bless you ìyá mi ó ní 200 ìyẹn dẹ̀ ra mẹ́rin lọ́wọ́ ẹ̀ ó ní kó jẹ́ ń bẹ̀ wò olóhùn ò lè jẹ́ ṣàpọ̀ 200 mẹ́rin èló ló jẹ́ $200 mẹ́rin ẹjọ́ èló ló jẹ́ torí Ọlọ́run ó ní kó tẹ̀sí ẹ̀ wò olóhùn ò lè tẹ̀sí ẹ̀ ó jẹ́ 800 God bless mo like máa ṣe show kí máa béèrè ọ̀rọ̀ kí máa ráwọn èèyàn kó máa respond inú mi máa ń dùn ni God bless you ó jẹ́ 800 èdè ká gbóhùn bóyá ká sọ wípé tó bá tẹ̀sí ẹ̀ bóyá ènìyàn ò ní sọ 800 pé fún bóyá torí ẹ̀nà tó fẹ́ tẹ̀sí tó ń tà òun ló ń tà o kò dẹ̀ kí dẹ̀ pé nǹkan tó ń tà kò ń ṣe ásìdì ló ń tà kò ń ṣe kábàdì ok ẹ jẹ́ ká continue pé bóyá ó ń rò pé ènìyàn ò ní lè san 800 tó ń bá ti tẹ̀sí ẹ̀ go ahead please. Yeah, well, test them. Huh? You must test them. No, test them. I no test them. Why? Step one, 31, chop up. Then I go carry. I don't go pay you. You don't test them. Why you don't go test this good, this thing? Now you don't sell them. Why you don't sell them, but you don't go test them? You go test them. If you don't test them, I know pay. He got this thing for me. He got this thing for me, bro. I try to make the test waiting in the court. He don't agree. He said, no, go test them. You go test them now. Why not? Why not go test them? No, you got to see.
Now you dey sell am. So when you go to test am, you go test wetin you never test am. If you test am, I pay. If you no test am, okay, now you go. You how much you sell? 200. Okay, if you test am, this one now na 800. If you test am, I give you 5,000. I give. Èló lẹ gbọ́ tó lò máa fún ayẹ̀ṣẹ́ mẹ́yẹ bọ̀ lápò ní o ó ní nǹkan tó tà fún 800 naira ló jẹ́ ṣùgbọ́n tó bá fi lè test ẹ̀ òun á fún ẹ ní 5,000 naira àbókí no I no test am ó náà wà fún ní 5,000 naira àbókí ní no I no go test am ọjà 800 God bless you mo kí ibùdó ẹ̀dẹ̀ bá mi kọ́kọ́ àdá fún yín. Ọjà 800 only test am. Na you dey sell am, won't na me dey sell am. But if you test am, I go give you 5,000. Only no, only test it for 5,000. Continue. Ogun ti dé. Continue. 10,000. 10,000 I no test am. 15. 15,000 I no go test am. If you test am, I give you 100,000. Oh yeah, last one. You test am, I go give you 100,000. Test am, make I give you 100,000. 100,000. Aboki said no, I no go test am. 100,000. 8,000 naira. Aboki said no, I no go test am. Ejo kí ló wà nínú ẹ̀ ó tà nǹkan 8,000 fún yìnyín ló máa fi fún 100,000 kó kàn tí ẹ̀ jẹ́ ń bẹ̀ wò ó lóun ò ní jẹ́ o pineapple ni kò ń ṣe kábàdì kò dẹ̀ ń ṣe ásìdì Aboki ní no no go test that for 100,000 ogun ti dé it means it has been poison. God bless you ogun gidi ti dé tó bá gbọ́dọ̀ ṣayẹta ó ṣe ayẹ kí ni kò máa ṣe ayẹ poison náà o. Aboki continue jàre on the jẹ́ ká tún gbẹ̀ yẹn gbọ́ bí èmi lẹ́mi ìgbọ́ dáadáa jẹ́ kí n tún gbẹ̀ yẹn gbọ́ náà. 800. If you test am, I give you 5,000. I give you 10,000. I give you 15. You know the if you test am, I give you 100,000. I understand what they happen here. Because we won't buy this one now. So you tell am make him test am, he say no. He say never test am. I don't already promised that I will give am 100K. He say never test am. So I don't go now. I don't know. I carry your thing. I don't pay. I don't go. Àbí mi ìgbọ́ dáadáa. 15. You know the if you test am, I give you 100,000. Àbí mi ò gbọ́ tó pé dé Igbo ló ṣe tó fi sọ ọ́dẹ ló ló pé pò máa fàbòkí náà. Àbí mi ìgbọ́ dáadáa bí àmì ò gbọ́ jẹ́ ká tún bẹ̀yẹn ó dà pé mi ìgbọ́ bẹ̀yẹn dáadáa mi ìgbọ́ dáadáa jẹ́ kí n kọ́kọ́ fi máa yóò dẹ̀ ká lòlò náà àbí mi ni mi ìgbọ́ dáadáa ni kí fọmọdé orin sí mi náà tún sọ Aboki. I give you 10,000. I give you 15. You know the if you test am, I give you 100,000. Ẹjọ́ èlò ló pè é 100,000. Aboki ni no. Aboki ni no. God bless you. Ẹ pé mo rẹ́rìn kò kí n ṣe pé ẹ̀rín tí mo rìn mi mọ̀ bóyá èèyàn máa pẹ́ ẹ̀rín yẹn ẹ̀rín ó kan bákan. Why tí ò lè tẹ́sì ọjà tó tà ní 800 naira èló ni 100,000 minus 800 naira èló ló máa jẹ́ tó wẹ́ ọlọ́yin mathematicians in the house. A dẹ̀ pariwo fún yín yóò bá wù yìí a sọ fún yín tá bá yọ 800 naira kúrò nínú 100,000 èló ni gain Aboki ṣé gbogbo pineapple tó pé sórí tó pé 100,000 naira only for 100,000 olóhùn ò test pineapple yẹn. Bàbá wa ní the pineapple can be taken to a lab to find out the chemical in it. Fọwọ́ tẹ sọ yẹn wípé kó mú pineapple yẹn lọ sí lab wọ́n lọ test chemical tó wà nínú ẹ̀. Màá play video kan ẹ ká kọ́kọ́ play lè tán 100K
Aboki said no. 100,000. Olóhùn ò lè test it. Continue. I understand what they are doing. Because me want buy this one now. So you tell him make him test and he say no. He say no go test. I don't already promise that I will give him 100 there. He say no go test am. So I don't go now. I'm looking now. I carry your thing. I don't pay. I don't go. So I don't see him. Where my doubting Thomas? But I don't see him now. Wọ́n hide the camera ni o tí wọ́n fi record it. And he said, I am going if you will not test it. And you see what Aboki did? Kò dámọ̀ yẹn dúró wípé pineapple yẹn òun ti cut ẹ̀ sí wẹ́wẹ́. Mo gbọ́dọ̀ sanwó fún un. Why tí Aboki ò ṣe kíyàn bí mẹ́ta mẹ́rin bá wa pè wọlé bá wa power tap lórí TikTok a lè gbé yín wọlé kéde ráyè sọ̀rọ̀ lórí TikTok náà. Happy Easter mo kí yín. Ẹjọ́ happy Easter mo gẹ́gẹ́ kí mo kí happy Easter God bless you. Ọdún àjíǹde happy Easter mo kí yín. I will always remember Easter every year because my mother said she want to see Jesus whenever she die. I thought about go back to fellow and she died on Good Friday. And so happy Easter àti Jésù àti Maria wọn báyìí if there is anything cause to jẹ́ Jésù. Now kí ló dé tí Aboki fi máa yẹn lẹ pé kó máa lọ? Why tí Aboki allow máa yẹn pé kó máa lọ ká tó lọ sí next video? Kí yàn méjì mẹ́ta kó bá wa pè wọlé ká tó lọ sí next video. Kí ló dé tí Aboki fi máa yẹn lẹ pé kí máa yẹn máa lọ? That's why ó ti gé pineapple yẹn o. Ó ti gé wẹ́wẹ́ o. Ó ti kó sí láìlọ́ọ̀nù o. Kí ló dé tí mo sọ pé 100,000 ní test ẹ̀ olóhùn ò lè test ẹ̀? Aboki no fit test am for 100,000. No fit test pineapple for 100K. Ìyá mi ẹ̀ ní ṣe àgbákò. Ẹ káàbọ̀ mà. Mi ò gbàgbé yín o. Mi ò gbàgbé yín ayé ni màá. Ẹ mọ nǹkan táwọn fi fred pé ẹni kò ṣe jẹ́. Ó ti mọ nǹkan táwọn fi ṣe. Kẹ́míkà wà náà. Ó ti mọ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ni kò ṣe jẹ́. Àwọn ará ilé a máa láti máa pariwo fún wọn náà ní kọ́wọ́ ìtorí ẹ̀yìn kidney problem ṣe pọ̀ jù ńlẹ̀ àǹtí. Mi ìgbọ́ it's more or less mo máa bèrè lọ́wọ́ ọkọ mi pé ṣé o máa ń gbọ́ pé àwọn èèyàn ní kidney cancer? Irú ẹ̀ ìgbà tẹ́mi grow up o mo mọ̀ fáìn náà ti dá iye ayé ti pa àǹtí ìgbà tẹ́mi grow up mi ìgbọ́ rí èmi ò gbọ́ rí o. Èmi náà gbọ́ rí mo sọ fún kan mo ní mo lè pẹ́ ọtí wa ni mo lè ṣe gbogbo ìgbésí ayé mi ní Amẹ́ríkà ọ̀gbà tí mò ń dàgbà mi ìgbọ́ pé yàn ní kidney problem cancer ẹ̀rí ọmọ 30 something 20 something ó ti wà dialysis already àtàwọn ọmọ kéékèèké nǹkan tó dẹ̀ ń fà ní kẹ́ni ẹ̀wọ̀n fídíò gbà protection gba ibi tó fi ń bu kẹ́míkà sẹ́wà. Bẹ́ẹ̀ni. Ìwà kọ́ mi kan wá láti ó wá sígbà tó wá kí wa wúmọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ń sẹ̀wà mi kì í yọ mi ẹ̀ wúmọ̀ yẹn yọkọ mi lọ́kọ́ mi kiri yẹn ó kọ́kọ́ máa sẹ̀wà yẹn á wá yọ mi ẹ̀wà tá a ṣe yẹn àṣẹwà àṣẹwà da fresh omi sí mi àṣẹ máa sẹ̀wà. Omi ẹ̀wà tó yẹ pé àwa máa ń gbọ́n mu ni àwa máa ń gbọ́n mi ẹ̀wà mu. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ mi ẹ̀kọ́ kí ló dé ṣe bẹ́ẹ̀ omi à ń ṣe nǹkan tá à ń ṣe ilé nìyẹn o. Mo wò pa ṣé àwọn ọmọ kéékèèké gbọ́ ọmọ kéékèèké ọmọ 20 something ẹ ti láti wà lórí dialysis ó ti ní kidney problem cancer mo wò pa kí ló ń fa gbogbo kínní àwọn táwọn á lo òyìnbó gan mọ̀ pé ìjọ òyìnbó ni oúnjẹ wọn bí báyìí but kí ló ń fa gbogbo tẹ́lí bàbá yẹn bàbá àbókí yẹn ó mọ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ní kò ṣe jẹ́ kínní yẹn ní kò ṣe jẹ́ sí bàbá yẹn sọ pé kò jẹ́ kí Èkó wa lélẹ́yìí o Lagos ti wá ní o. ẹ̀ẹ́dẹ̀mọ̀ àwọn arẹ́kọ̀ọ́ àti ẹ̀dẹ̀mọ̀ pé wọ́n ń jẹ ìjẹkújẹ ń bẹ̀. Ẹ̀rí gbà ní ìyá mi amúmọ̀ fáwọn búkà yẹn ó wà òkè àwọn búkà mi wọn ní ìfìẹ́ rí wọn ní wọ búlọ́ọ̀fù wọn ní ṣe gbọ́ngàn wọ́n dẹ̀ máa bọ̀ bẹ̀. Aláti ọ níbi orientation hygiene gan gidi gan nílé. Ẹ ṣeun gan yà wá. Okay, ma. God bless you, ma. 45 cents bá wa gbóhùn sókè. Kí ló Aboki ò ṣe lè jẹ pẹ́? Lagos ti wà lélẹ́yìí o, Èkó tí a ń tí a ní o. Bá wa gbóhùn sókè. My mommy, ẹ má gbọ́ orin má ìkan fún wa ní copyright ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín. ẹjọ́ mo máa bá yín sọ̀rọ̀ létà ẹjọ́ mo ń ṣiṣẹ́ lọ ní táìmù ẹ̀mí tẹ́ gbé mi.
ẹ̀yin tẹ́ bá ti send request, tẹ́ bá ti gbé yín wọlé, ẹ má gbọ́ orin, ẹ jọ̀ọ́. Tẹ́ bá wà tó ti ń gbọ́ orin, ẹ bá wa kúrò níbi tí wọ́n ti ń gbọ́ orin Afọlọ́run ọba bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ bẹ́ ṣe rí wa yóò dáa bẹ́ẹ̀. Tó máa fún wa, tó máa ṣáwa ní copyright ẹ ní like ẹ. Ẹ jọ̀ọ́ Afọlọ́run ọba bẹ̀ yín, mi ò ṣakọ. Àbọ̀ kí èèyàn tó bá fẹ́ pè wọlé ká fún èèyàn méjì láyè sí ká tó lọ sí next topic. Gbàmọ̀ yèkì wọ́n ti ní cancer.